àsìkò ilé àbákalà tí ojú wa kí o já ojújàgbọ́ láńké wà. ẹ̀ẹ́gbọ́n ọlọ́pàá wà nù ẹ̀dọ̀ tó oríire náà olóríire ní bàṣojú wa. àdó àtẹ ṣe fún mi lọ́jọ́ ènìyàn pé bàṣọ ṣìbọ́dá ó tó oríire. wọ́n ní kí lóríire yẹn ẹ má gbàgbé mọ́ bí lọ́jọ́ yẹn ọ̀gá. ẹ sọ fún mi pé kí wọ́n tẹ̀yìn òbí ẹ̀ lágbá ẹ̀ka oríire ni. ọ̀gá àwọn ẹja mi ló lọ́jọ́ ìmúrántí ẹni kí wọ́n tẹ̀yìn òbí ẹ̀ lágbá ẹ̀ka oríire ni. Shabia. Ọmọ ọ̀gá ìlú péjú Èkìtì. Ìgbé ọ̀gá ìlú. Bàbá wa ò ní ṣe ọ̀gá ìlú kò. Ọdún méjì àlá. Ládórí ra ládórí òbí kan àlá. Bàbá ẹni ṣe lè dàgbà tó, kò sí báwọn òbí ẹni ṣe lè dàgbà tó, a ò ní fẹ́ kàn lọ làbẹ́ka ọkùnrin pàṣẹ. Ẹ̀kọ́ ìrọ̀jọ́. Bàbá wa ẹ̀sùn orí bẹ́ẹ̀ ọdún ọba lọ. Ọdún ọlọ́run ọba ni ẹ̀sùn tó ọkùnrin. Nìyá gbogbo àwọn tó súnmọ́ wọn gbogbo àwọn tó mọ̀ wọ́n dáadáa jí bọ́lá tó ń sọ pé bóyá kan ti ńlá ìyá aláàánú ìyá tó ń wọmọ ẹ̀tọ́ òun ọmọ ọlọ́mọ ni máa bí àlùmọ̀ ṣáàdì àgbẹ̀. Màmá ọ̀gá ìwọ̀n di ọkùnrin àwọn àgbàkúrà ó ṣàgbọ́lá ọkọ̀ jù ọ́n ẹgbẹ́ orí ọ̀gá o. Ìyá àlùmọ́ ṣọ́jà ọ̀rọ̀ rẹ̀. Ìyá dáadáa ni a o. Ìyá dáadáa ni a. Ìyá dáadáa ni a. Ìyá dáadáa ni a. Ikú wọlé ó ṣàlù ọ̀la ní ikú tẹ̀sí ẹ̀ kó bá wọn ẹ̀kọ́ bẹ̀ máa tó bá àdúgbò kan lẹ́ẹ̀kún. Kọjá àdúgbò kan lórí. Kò jẹ́ ẹ̀já àdúgbò kan lórí. Kò jẹ́ ẹ̀bá àdúgbò kan lẹ́kún rí. Ẹ̀bá àdúgbò kan lẹ́kún. Wọ́n kọ́ mọ́ ẹ̀gbọ́n ọ̀rùn pàtàkì ọ̀gá àdúgbò kan lẹ́ẹ̀kún ìwájú. Kí wọ́n di ọtí rẹ̀. Wọ́n lọ́jọ́ àjímọ̀ ìmúlẹ̀ láàbàdà àṣekápá. Ẹni wọn bá fi ìwé pé máa gbé ojú rárá. Lórí síkírọ́tì ọjọ́ yẹn, ìyẹn ti jẹ bóde. Ojúṣe àgbẹ̀lá ọgọ́jì house. Ìwé àti ìwọ́n tá a bá gbọ́dì bọ́lá kó ṣe jẹ́jẹ́ o. Lórí síkírọ́tì lọ́jọ́ ìyẹn alẹ́ kókó. Àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jábọ̀. Àbáńgá tó máa wá sí ìwé olọ́jọ́. Pèpè yìí ní kí ní ọ̀gá. Pèpè yìí ní kí ní ọ̀gá. Ojúṣe àgbẹ̀lá kí wọ́n di ọtí lé. Wọ́n kú lọ́jọ́. Báàmì àlè wọ́n ṣe àdìyà. Ìpèdè pé kúnlé mọ́jú. Ọlọ́run jágẹ́ mi ti yégún. Káàrí yí pẹ́pẹ́pẹ́. Ó làdúrà àdúrà pàṣẹ. Àlàfo ẹsẹ̀ ò lágbára ẹ̀ka mi.
àmì ní ẹjọ́. Bàbá gbogbo ṣe ọ̀pọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀. Bàbá yìí dé nínú àṣẹ. Bàbá gbogbo ṣe ọmọ ojú ṣàkọ́lá ọgọ́jì. Ọmọ ogójì lórí ìṣàkóso ní òwúrọ̀. Bàbá mi yìí dé nínú àṣẹ. Ayélujára jẹ́nẹ̀rà. Àwọn alákùnrin lédè màálù. Àwọn àtọ́mọ ayẹlẹ̀. Ìyá mi àwọn ọmọ sáà ní àṣẹ. Àkérè lórí. Ààrẹ sáájú àgbẹ̀ ọmọ akérèdọ́ lóòrò ìyá dàgbà ó fẹ́ mọ́mọ́ ó dàgbà ó jẹ́ mọ́mọ́ ó sì wà nìjọba láti ilé ayé ní àlàó ní ìmájìlá bọ́ọ̀lù ó sì rí ilé ayé làwọn ó sì wọ̀ ó sì rẹ̀ ọmọ òwúrọ̀ ọmọ òwúrọ̀ ọmọ ni wọ́n ṣàdéhà gbogbo ẹsẹ̀ yòówù kó lè ṣẹlẹ̀ àyùmọ̀sá àdéhàtò lè yá wa ẹgbẹ́wò lálákòrò nídìí gbogbo nídìí òdòdó bàbá yìí lè fi wá sí i àti gbogbo ẹbí gbogbo sílẹ̀ mọ́nà àti gbogbo ẹbí ọba ní ìkórè ṣe aláwọ̀ nígbàdìbà ìwé bí àtẹ́lẹ́dọ̀gbù gbogbo wa wà ṣe lédè lẹ́yìn ìgbà gbogbo. Bàbá ọ̀gá wa Akọ́líjà ìlà kébé bàbá gbogbo fújì ẹkù ilé èdè máa wà ó àlìmọ́ ó. Gbogbo wa làyìndé tí bá ṣe ló fi bá ṣe gbogbo wa làyìndé tí bá ṣe ẹ jẹ́ ká bá wọ́pọ̀ ká bá wọn ṣe. Àjọṣe òdò bẹ́ẹ̀ nìkan ò bá ní ó. Ìjọ abánilá aṣáájọ òjèrè. Àbólórin wo ni màmá ẹ̀ tó kó tẹ orí máa ṣá ó ṣe gudugudu méje táyà mẹ́fà. Òkú ìyá Àlàbí níwèé fẹ́ lásìwẹ̀. Ó bá wa sọkún ìyá Òṣùpá ó sì ti màmá Múrí. Ó sì ti màmá làó ṣe sí ìhù bàbá oko ilẹ̀ lọ́dún mọ́kànlá sẹ́yìn bàbára bíà. Màkọ̀màkọ̀ lóye ń tàn ìgbàgbà bá fi ìkà làó fi sán aláò ṣe bí ìhù bàbára bíà. Gbogbo onímùjì yóò tọ̀ gbogbo wa àwa la ló kú o. Ọmọ Mákindé bá súnlé mo pàlí mọ́tò ṣáàdì àmì lọ́wọ́lọ́wọ́ ẹja ńlá lọ nímú Adékúnlé ṣẹ̀fí wù yé ọlọ́run tẹ́ màmá sálù jọ́nà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní ìkìyà ọmọ. Gbogbo nàìjíríà ẹkún lélẹ̀ tàbí kó sábìyà ìyá wa. Ọmọ bẹ́ẹ̀ dọ́rùn sọ̀rọ̀ mama lo wá ó fọ́ ọmọ náà fọ́ ọlọ́run kan àṣìbà àdìmọ́tò ní orí ayé wa. Mama bàbá wa àdìmọ́tò sáà ìyá bàyí lórí máa sùn àwọn ọmọ mi. Ọmọ tó ń sábàlá ayọ́ sí ìhù ọba ọba ń lò lò yálùmọ́ ṣàjọ nílẹ̀.
Akérèdọ́lù ṣe àwọn àṣàrò ní wọn kì í ṣe jẹ́ méje ìpàdé níjọ́ ìdímọ̀ akílẹ̀ níjọ́ òde wàláì bó ṣe máa jẹ́ ní ìhẹ̀rọ àmì o gbogbo ìlàpẹ̀ oníkàlùkù ló máa ní sí àti ẹ̀ òní náà máa ní sí àti ìpínpẹ̀ máa tó máa pa àwọn tóbi orí àdúgbò òṣè àríwó àdúgbò ìṣe àríyáwó òkú màlúù ní òkú dábà ṣe fàájì dábà náwó dábà ṣe gbogbo nǹkan ní wàláì bó ṣe máa jẹ́ ní ìhẹ̀rọ bàbá tó dé so aláàánú ọkùnrin alábàbí olówó ìyàlú wọn òkú orí àyèdè tiwọn ọmọgbọ́n àwọn tó lè gbàgbé yìí àdìgbòwò gbogbo bí àdìgbòwò ṣe gbogbo bí Akérèdọ́lù olùkọ́jú ní ìlọ́kùtì àdìgbòwò ṣe nígbà gbòde gbogbo yìí ẹkú orí àdìgbò àwọn náà àtẹ̀yìn arúgbó wa lọ́yà ọ̀yà ọ̀gá gbogbo ọmọ tó sọ̀rí rẹ̀ ẹ̀ẹ́dì kúkú mi yín lójú òbí yóò fi gbogbo sunkún yín yálà ọlọ́wọ́ ọba lọ́sẹ̀ mi ó sì máa jẹ́ ìyẹn ọ̀rọ̀ ìyó wàláyé aláàánú ọ̀gá bàbá tó dé bóyá àìlè okú lédè àdìmọ́ ẹ̀fọ́ Akérèdọ́lù Akérèdọ́lù ìmọ̀pẹ́jù mi lókìtì o ìmọ̀pẹ́jù mi lókìtì o ayani kọ́ọ̀sọ̀ ìjẹ̀bú mi o ayani kọ́ọ̀sọ̀ ìjẹ̀bú mi o ayani kọ́ọ̀sọ̀ ìjẹ̀bú mi o bàbá wa sí wáyé o ní wá ní ọtí mi wá sí wáyé o ní wá ní ọtí mi wá sí wáyé o ní wá ní ọtí mi araba kí o bàbá gbà araba kí o bàbá gbà araba kí o araba kí o ojú ṣàgbọ́nà o bàbá gbà araba kí o bàbá gbà náwó lẹ́ máa bá àdìsá ni o balẹ̀ máa bá àdìsá ni o àkàrí o àrẹ̀mọ́ mi o àkàrí àrẹ̀mọ́ mi o àkìrí àṣẹjà àjọ̀dá o ṣàkóra ṣe ni àjọ̀dá o ṣàkóra ṣe ni àjọ̀dá o ṣàkóra ṣe ni àtàbẹ̀bí o ayáyá àbẹ̀bí o ayáyá àtàbẹ̀ ṣe àdìmọ́ kò ṣáàbì ìyàwó ṣe lọ́rùn mọ́dà ṣe ifá mọ́dà ìdárasì rùmí ọmọ nípa ọ̀rọ̀ ṣe mọ́dà mú fúta rùbá Babátúndé mọ́dà lápọ̀tà láyé orí ọ̀pọ̀ àbíkẹ́ àgbẹ̀rù ọ̀rọ̀ ẹ̀rẹ́ ṣùgbọ́n ẹ̀bọ̀ bá ti dọ̀rùn ọmọ wa lùpẹ́jọ́ Èkìtì ṣùgbọ́n ẹ̀bọ̀ bá ti dọ̀rùn màmá mi. Àtàwọn ayé kí ni gbogbo kú oríire araba ń bí irú oríire kì í ní kíyà ẹ̀ ní ó kú ọmọ tí ò ní rí máa ẹ̀ mọ́ wọ́n wá sọ fún mi wípé ó ti ṣẹ́gun oṣó ó ṣẹ́gun ẹ̀jẹ̀ torí ìbí mi ọmọ tó bá tẹ̀yìn òbí ẹ̀ òun lọ́wọ́ bá ń fẹ́ àìmọye èèyàn wọ́n retí irú èyí ìyá tó bí wọn ó ti lọ ọdún kékeré àwọn òbí wọn pa ayé lẹ̀ àtọ̀pẹ́ lọ́mọdé èmi dúpẹ́ ọlọ́run àyè. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Sorry. Mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed. And keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.